ètò dùn wájú náà nìyẹn ọdún tí a fẹ́ lọ sí pé a fẹ́ lọ ṣe rẹ́kọ̀dù ní Ilori jáde láyé Ilori ò rí rẹ́kọ̀dù sí. Orúkọ mi ni Fatai ọmọ bíbí inú Wàhábì Ayọ̀adé. Mo jẹ́ kálẹ̀ bí manager fún láti Ilori Lájégúnlẹ̀, olórin tó kú Lájégúnlẹ̀, Prince Lateef Ilori. Èmi ni manager rẹ̀ nígbà yẹn. So which tó pé gbogbo Ajégúnlẹ̀ pátápátá ńgbà yẹn wọ́n ń pè Fatai Bolórí ni wọ́n mọ̀ mí sí. So èmi ni mò ń jẹ́ Bolórí Fatai. Gbàrà tí èmi mo ń bá màmá mi ta aṣọ ní boundary Ajégúnlẹ̀ tó ra aṣọ ni màmá mi ń tà nígbà yẹn. So ilé wa ò jìnnà sí ilé Láti Ilori. So ìyá mi ò dẹ̀ kí n fẹ́ kí n tẹ̀lé ní Fuji àbí akọrin school àrùn ẹ̀ òkìníkan bẹ̀tí tó bá ti wà lára èèyàn àbímọ́ èèyàn torí bàbá tó bí mi lọ́mọ onílù ni bàbá mi iṣẹ́ ìlú ni wọ́n fi tó àwa jáde bẹ́ẹ̀ mi ò gbé lọ́dọ̀ bàbá mi ọ̀dọ̀ ìyá mi ni mo gbé dàgbà. So àti bẹ́ẹ̀ ni tí Ilori bá ti ń jáde ìgbà yẹn top dandy ló ń play fún gbà yẹn òun gan máa ń play ìlú fún top dandy ńgbà yẹn. So èmi máa ń lọ sí ilé top dandy ò jìnnà sí ilé ọ̀dọ̀ tiwa máa ń lọ síbẹ̀. Tí n bá débẹ̀ wọ́n ní wọ́n fẹ́ top dandy ṣeré máa lọ wò wọ́n máa ṣe gbá máa ṣàwò. Ṣé ọmọ pé tí wọ́n bá bímọ yàn ó yàtọ̀ sí àbímọ yàtọ̀ sí iṣẹ́ téèyàn ń lọ kọ́. Wọ́n bí lù yìí wọ́n bímọ mi inú ẹ̀jẹ̀lù ni wọ́n fi bí mi. Ó bá dijọ́ yẹn bí mo ṣe wà lẹ́yìn rẹ̀ ni ó bá láwọn wá onílù àwọn wọn rí kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ Síkírù Godongbo ni wọ́n pe bọ̀bọ̀ yẹn onílù tó ń lù fún wọn gbà yẹn. Kí ni ẹ fẹ́ ṣe wọ́n fẹ́ lùlù ni àṣìwọ̀n náà mọ́ lùlù mo ṣe dẹ́yìn ẹ̀ nìyẹn mo bá tẹ sákàrà ǹjọ́ yẹn wọ́n ní ọwọ́ ilé náà dẹ́ dúró bí èmi àti Ilori ṣe rí pé ó ń wọ́ mi káàkiri nìyẹn. So ẹ̀dẹ̀mọ̀ olórin àti onílù gbà yẹn wọ́n dàbí ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n bá rí pé tó bá ti fẹ́ lọ sí show ó wá ń pè mí kí ni ìta ń ṣe yìí ó ti ń dojú ọwọ́. Láti bẹ̀ lọ mo sáré wípé ọwọ́ mi náà ti ń dúró díẹ̀díẹ̀ lùlù gbọ́dẹ̀ kan mo kàn dídì sọ fún mi ní wá mi ò rò pé mi ò lè máa lù mọ́ o bania ṣé mo lè gbérin kò sí tí n lè ṣe tó bá ti tí má ti wà lẹ́gbẹ̀ẹ́ máa kọrin sí létí orin yẹn náà látún gbé jáde pé mo dẹ̀ ń rí gbè mo ń rí orin yẹn gbé kalẹ̀ fún gbà yẹn wá di pé tó bá fẹ́ jáde yóò fà mí lọ́wọ́ tó bá ti fà mí lọ́wọ́ tá bá ti jọ jáde nítorí olórin fi máa ń fa bíi mọ́níjà lọ́wọ́ kó má di pé bóyá ọlọ́run ò ní jí àwa yín wèrè pé màá dá wà lójú títì màá máa dá compose orin ẹ̀ta bá pé méjì tá a pé méjì bíi mẹ́ta yóò bá mi òye yín nísìn kíní yóò lè dùn ojú títì yẹn mi àti ń gbà yẹn a máa compose tó ń bá ti compose wa èmi á gbé àbádórí stage mọ́ gbàgbé o tó bá dórin kan lẹ̀ mo mọ bí a sì gbé ìgbé rẹ̀ tó ìyẹn là ń bá lọ wẹ́rẹ́ eré sàn tẹ̀ síwájú lọ àwa náà mọ̀ bí òkìkí yẹn kàn ṣe ẹ̀ ṣe wá òkìkí yẹn kàn wá ni orí Ajégúnlẹ̀ ń gbà yẹn ni Òṣùpá náà wà mi ò use mọ́ gbogbo eléré mi ju Ilori yẹn lọ bàtà pé ọwọ́ wa ti wọ ọwọ́ bí a ṣe ń ṣe lọ wẹ́rẹ́ àwọn boy kan group làwọn yẹn ní ìjọra 7up ni wọ́n wà so ẹni tó ń play fún wọn gbà yẹn mi mọ nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ sí yẹn bóyá ó ní mental àbí nǹkan kan ṣá wọ́n ṣàdá band yẹn wọ́n dá band yẹn bẹ́ẹ̀ àwọn people yẹn ò tí ì kúrò ní ẹ̀yẹn wọ́n fira wọn lẹ̀ wọ́n bá ránṣẹ́ sí wa yẹ ká gbà wọ́n gbẹ́ pé band ní gbogbo wọn tí wọ́n kóra wọn jọ bá ṣe gbà wọ́n wá sí Ajégúnlẹ̀ nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe kíni àróní sákàrà àrí tó wọ̀ rẹ̀ tó ràn ju tó èmi lọ àrẹ tó ń bá kẹ̀ àrí elégbè àrí gbogbo ẹ̀ yẹn kúkú máa ṣe mọ́níjà
bí mo ṣe di mọ́níjà láti Ìlọrí lájégúnlẹ̀ nìyẹn. ètò dùn wájú náà nìyẹn. ọdún tí a fẹ́ lọ sí pé a fẹ́ lọ ṣe rẹ́kọ̀dù ní Ìlọrí jáde láyé. Ìlọrí ò rí rẹ́kọ̀dù ṣe torí gbogbo ìgbà yẹn composition tí wọ́n bá pè wá sí àwa àti Saura ni o Musibara Lani ni o gbogbo most of àwọn olórin tí à ń pè wá sí bíi kí wọ́n fi orin yẹn bá wa fi ṣàwàdà irú Saura ṣe fi ṣàwàdà ń gbà yẹn pé gbogbo olórin ló ń ṣe rẹ́kọ̀dù ẹ̀yin náà ẹ má ṣe jẹ́ kán lù wá lórí mọ́ ẹ̀yin náà ẹ̀wọ́gbọ́n tó fi ń ṣe rẹ́kọ̀dù kẹ́ lọ wọ studio kẹ́ ṣe rẹ́kọ̀dù torí orin wà ńlẹ̀ ìgbà tó máa dá wọn lóhùn the composition yìí lára láìga jù ó ń yí mi lórí gangan lára yẹn Ìlọrí kékeré sí pòrò sílẹ̀ fóun láti kọ bet àyè ò sí tó rọrọ̀ wá ń gbà yẹn ojúmọ́ kan ò lè mọ́ kórógùn mọ́rò kọ́ o ọ̀sẹ̀ kan ò lè dé o kẹ́gbẹ́ wa mọ́rò dé o àtúngbé kan dé àwa tí gbọ́ta wò wọ́n pè gẹ́gẹ́ bí ìgbà Ìlọrí tí gbọ́ta wò wọ́n ò ká apẹ̀rẹ̀ o gbogbo gbà yẹn à ń nísinmi tá bá ti kúrò nílé láti bóyá bíi Monday bóyá Jẹ̀bú kan bọ́ sí Jẹ̀bú kan bọ́ sí Jẹ̀bú kan láti Jẹ̀bú lọ sí bòmí káàkiri Ìlọrí ò sí rẹ́kọ̀dù tó fi kú tó ń dùn gbogbo wa náà nìyẹn. ó jìnnà síra wọn sá Òṣùpá ti lè wà o Òṣùpá ti wà bẹ́ẹ̀ kò tí ì jáde rárá wọ́n sì ń kó o jọ lọ́wọ́ ni wọ́n ń kó o jọ lọ́wọ́ ni. ṣe rí ó máa ń ṣe kinní kan nígbà yẹn tẹ́ fi mọ̀ wípé bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ yọ yẹ yín bẹ́ẹ̀ tó bá ti ki Barrister tán tó ti Kollington tán tó ki Wasiu Ayinde tán yorùbá mi yẹ yín nísìn Akíṣínà Àkànní kò mọ̀ ju àwọn mẹ́rin yẹn lọ tó máa kì tó bá ti kí àwọn mẹ́rin yẹn á wá rèéta rẹ̀ pé tó bá wo kálukú kó rèétò òun tó bá wo kálukú kó rèétò òun sí yorùbá mi yẹ yín nísìn so bẹ́ẹ̀ tí nígbà yẹn tábà ní parọ́ ó ń rèéta rẹ̀ àti pé torí ọdún kan wà tí a lọ ṣeré kan ní Èkó a lọ ṣeré ní Igbóṣeré ní Èkó ńgbà yẹn àbí no Ìta Àgàràwú láti lọ play another Ìta Àgàràwú láti play èmi pẹ̀lú ẹ̀ wá jọ dìde pé wọ́n ní Wàsíù wà nílé pé òun náà ní ṣò pé kò tí ì lọ àwa dìde à ń lọ kí Wàsíù bí a ṣe wá dé ọ̀dọ̀ Wàsíù pé ẹ̀ka lẹ́ o tẹ́ ọ̀dọ̀ Wàsíù wá sásẹ́yìn ló dé tó ń sá fún wa kíníkan ẹ má bínú o àbúrò mi mọ èmi ni láti Ìlọrí tí mò ń kọrin ní Ajégúnlẹ̀ kíníkan pẹ̀lẹ́ báwo ni kíníkan wọ́n ṣàkíwá ní kí kan bákan ẹ̀yìn gbàtà dé show ní next show tá a dé báyìí Ìlọrí kan dídí ó dá sí bínú ni pé Àyìndé Wàsíù tó bá lóun ò ní gbàlèkó àwa náà ò ní ìgbàlà bàbá alé so ó fi ń jẹ́ kó yé Wàsíù gbà yẹn wípé bàbá ẹgbẹ́ ni mo mú ẹ o torí a mú bàbá ẹgbẹ́ wa ń gbà yẹn ni so wá di pé òun sá fóun pé òun wá kí ẹ ó yẹ kó kún ọ lójú bẹ́ẹ̀ ó sá ti mọ̀ wípé wọ́n ti sọ pé òun wà lára ọ̀rọ̀ tí mo sọ yìí kí tó bá yẹ pé òun gan wà láyé ni ló tọ́ sí lẹ́nu láti sọ bẹ́ẹ̀ tí mo kàn fi kún ọ̀rọ̀ ni mo fi kún ọ̀rọ̀ jáde. ṣe rí ní ọdún yẹn gẹ́gẹ́ bí tí a gbọ́ lẹ́nu tí bàbá wa sọ fún wa ń gbà yẹn Alhaji Sikiru Ayinde Barrister pé wọ́n fẹ́ fi Ìlọrí wọ́n fẹ́ rate Ìlọrí high class pé báwọn ṣe ń gbọ́ orúkọ ẹ̀ láì tí ì ṣe rẹ́kọ́ọ̀dù tó dẹ̀ tí ń dá bí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe báyìí ó yẹ ká ṣe kinní kan ká tún fi gbógun ẹ̀ jù báyìí lọ tí wọ́n fẹ́ ṣe ń gbà yẹn nìyẹn but unfortunately Ìlọrí ò dúró ṣeré yẹn.
ṣe rí orin ṣàjẹ́ nínú Fuji ká kọ orin kí kádàṣà Ìlọrí ló kọ́ bẹ̀rẹ̀ àwọn ṣàjẹ́ yẹn nígbà yẹn lọ́hùn. ọlọ́mọge tó bá mọ owó gbà á mọ kóòdó o ládùn playboy ẹ̀gbọ́n ládùn yẹn ni promoter wa ń gbà yẹn yóò bá mi yẹ yín nísìn. ládùn dẹ̀ jẹ́ wípé ẹnìkan tó yẹ pé tí wọ́n bá pé olórin kan àgbà ni ó kọ yàtì ibi tó wà yóò fẹ́ gbé wá láti wá pàdé Ìlọrí ńgbà yẹn. nínú gbogbo olórin tá à ń pàdé Ṣínà Àkànní nìkan ni mo fẹ́ lè réètì wípé ó kọrin tó ju ìtìlọrí lọ. ṣé wàá rí ṣàjẹ́ tí ẹ̀ ń béèrè ṣàjẹ́ tẹ̀ ń béèrè Ìlọrí kírètì ṣàjẹ́ ni ó kírètì ṣàjẹ́ so làwọn yẹn fi ń pé the first person tó kọ́kọ́ orin ìkọkúkọ jáde Yorùbá mi yẹ yín nísìn so kò wá síbi tá a dé nígbà yẹn wọ́n ti mọ̀ Ìlọrí fún ọba ṣàjẹ́ so tí olórin mi bá wá dìde lẹ́yìn Ìlọrí tó bá kọ ṣàjẹ́ kò sí ìsìn tó burú jù bẹ̀tí gbogbo táìmù tẹ́yìn sọ yẹn àwọn Òbésèré ẹsẹ̀ ń bọ̀ lẹ́yìn wa ni ọmọ ìlú mi l'Òbésèré ọmọ Ìbàdàn ní Olúyọ̀lé ni Ẹ̀gbá ní Ìlọrí o Yorùbá mi yẹn ní bẹ́ẹ̀ wọ́n ẹsẹ̀ ń bọ̀ lẹ́yìn wa nígbà yẹn ni torí Ìlọrí ó ti kọ́ síwájú wọn jáde láì ṣe rẹ́kọ̀dù bẹ̀tí láìfù náà ni ní orí stéètì kan tá àti ìfẹ́ ẹ̀dẹ́ ńgbà yẹn a play ní Benin a play ní ilẹ̀ Haúsá àti play ń bẹ̀rẹ̀ lẹ́yìn láì sí tí ì ṣe rẹ́kọ̀dù kankan láìfù náà ni wọ́n fi mọ̀ wá. mo sọ̀rọ̀ síwájú kan mo ní àsìkò Yorùbá mi yé yín nísìn pé wọ́n lẹ́ni ayé òjò gbádùn lọ́rọ̀ ó sàn jẹ́ ní ayé gbàgbé ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ láti Ìlọrí ńgbà yẹn torí pé kí ni wọ́n fi wá lọ́rùn lẹ̀. mo sọ̀rọ̀ mo ní láti Monday ńgbà mi tá a bá di ẹrù bíi pé à ń lọ sí wọ́ kìnní là máa ń ṣe ń di ẹrù pé aṣọ Monday aṣọ Tuesday Wednesday Thursday Friday àti ṣeré bí ọ̀sẹ̀ bíi méjì lera wọn rí láti ibì kan bọ́ síbì kan tá a disappoint àwọn lòmíì tí wọ́n máa pè wá lérí ọ̀sán tá a dé bẹ́ẹ̀ ní bí aago mẹ́sàn-án eré ọ̀sán wọ́n pè wá fún tá a dé láago mẹ́sàn-án alẹ́ nígbà bá ti lọ ṣeré ọ̀sán bì kan á ní ká já mọ́ra wọn ká ṣe gbá kásàwò àwọn play yẹn pọ̀ gan gbà yẹn so kò jẹ́ ká ráyè pé ààyè rẹ́kọ̀dù fi bẹ́ẹ̀ sí fún un. ṣe rí tọ́lọ́mọ yẹn Ọlọ́run ní í ṣe ọmọ Ọlọ́run ló ń ṣe ọmọ Yorùbá mi yìí nísìn torí gbogbo gbà yẹn tí Ìlọrí bá wà lórí stage gbogbo àwa boys tá wà lẹ́yìn Ìlọrí àti fẹ́ẹ̀ bímọ gbogbo wa ti bímọ tó bá wà lórí stage orin yẹn máa ń sábà kọ ó dẹ̀ máa ń dùn kí ni máa ń dùn ni wípé ẹ wo bó lórí fa àtàyè mi o bàbá kinní kan Ọlọ́run kò ṣe tòun náà fóun o bẹ̀tàlímọ́ sàdíà tó fẹ́ ń gbà yẹn Yorùbá mi yẹn nísìn kò níyàwó mi lẹ́yìn àlímọ́ sàdíà ọkọ àlímọ́ sàdíà mo pé lọ́lá kò lè má kiri Yorùbá mi yẹn nísìn kò lè má kiri bẹ́ẹ̀tì Ọlọ́run sọmọ láàrin àwọn méjèèjì tí ọlọ́jọ́ fi dé. ẹ ṣeun gan ṣe rí gẹ́gẹ́ bí tó máa ń sọ fún àwa ni wípé nínú àwọn 19 ó kù àwọn méjì àwọn 19 tí ìyá wọn bí ó kù méjì WO2 ni ẹ̀gbọ́n àmì kò sí ṣòkan tá a fẹ́ lọ́ngbà yẹn wọ́n máa ń kó àmì tẹ̀lé wa fún ọkọ̀ fún wa etí mo lè ní àrìnrìn àjò kan tó di pé wọ́n dìde sọ fún pé báyìí ni ó ṣe rí ìrìn àjò wa ò lò ìrìn àjò tí mo láàlè rìn kò dàbí ẹ̀fẹ̀ kò dàbí pé nǹkan náà ni ní ìrìn àjò tá a rìn àwa pẹ̀lú Ṣínà Àkànní aníṣò LA primary school tó wà lájẹgbẹ́rẹ́ láti ní ṣó lọ́dún yẹn àṣírí ni mo fẹ́ tú síta yìí
wọ́n wá a lọ sí ọ̀dọ̀ bàbá yẹn wá ní Ṣínà Àkànní lé o ẹni tẹ́ fẹ́ pàdé yìí sẹ́ẹ̀rù pẹ́ lè là á bẹ́ẹ̀ sẹ́ẹ̀ ṣe lè kọ́ níjú àwọn yòókù lọ lè kọ́ níjú Ṣínà lọ o. wọ́n á ní kò sí wàhálà wọ́n o ní tí ó ṣẹlẹ̀ ní wípé tí wọ́n bá ní kẹ́ bí wọ́n máa ń sọ pé wọ́n ju róòlù owó sókè báyìí pé ewu lẹ mú tí wọ́n ẹ̀yìn lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ eré ẹ má kọ́ ṣáájú ẹ̀ bẹ̀rẹ̀ eré o káwọn ṣáájú ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni o ní kó kọkọrin tó bá ti ń bọ̀ ẹ má jẹ́ kó gorí stage yín o ṣàwọn pé mi àti ẹ̀ lájọ wà ń bẹ̀ àwọn yòókù sí ń bẹ̀ ó dẹ̀ ti trust mi pé ńgbà mo ti wà ń bẹ̀ yẹn kò sí nǹkan tí màá sọ pé káwọn boys ò ṣe tí wọn ò ní ṣe unfortunately bẹ́ẹ̀ mi ṣe rìn lọ sí ọwọ́ ọ̀tá lẹ́nu géètì yẹn tó ráwọn àmì pọ̀ ń bẹ̀ fáǹsì wa kan ni mo ní kí n lọ wò bóyá ó ti dé mo bá rí ọmọge yẹn ní ẹnu ọ̀nà ẹ mọ̀ power manager adùn gan àbí gba mo rí lẹ́nu ọ̀nà bá ní ìwọ náà bẹ́ẹ̀ wá ní àbọ̀dáfàtà yẹn yìí náà ni mo wá ọ̀rẹ́ mi àtọ̀rẹ́ mi rí jẹ́ ká kọ́ lọ sí ilé ọ̀dọ̀ tiwa mo bá mú ọmọ yẹn wá sílé every time tí mo fi máa padà wá sórí stage Ṣínà Àkànní ti dé ó ṣe ń bọ̀ báyìí orí stage ló kọ́gùn ó bá kí gbogbo àwọn boys bẹ́ẹ̀ mi ṣe dé orí stage padà wọ́n ní Alpha wọ́n ní Ṣínà ti dé o ọlọ́run kọ́tà mo ń sọ fún yín nìyẹn torí Alpha la mọ̀ ń pe ẹni tó bá ti ń síwájú wa nínú orin Alpha tiwa kò ní respect rárá wo Ṣínà ó kí gbogbo àwa boys kíní kan kiri wàhálà dé mo bá pè kan lára àwọn fans wọn ni wá sáré gbé mi lọ sí bàbá ni ìyẹn lọ́dọ̀ Ìlọrí abadé bá ní Ṣínà pé wọ́n ní Ṣínà ti gorí stage wa ó dẹ̀ ti káwọn boys pé kí ló ṣe báyẹn fún kíní kan mo lẹ́yìn mo fẹ́ lọ pàdé àwọn fans wa kan lẹ́nu géètì ni mi ò mọ̀ pé ó ti lú mọ́ mọ́sá wàárọ̀ kan pa ó bá ní ó yá kí wọ́n gbé mi ó dọ̀dọ̀ bàbá yẹn abadé bẹ́ẹ̀ nígbà tá a dé bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ fún yín o mo dẹ̀ wí fún yín bàbá kí la máa ṣe báyìí ó ní solution kan ló kù o Fuji dùn kò sẹ̀ ní bàjẹ́ pẹ̀lú ògbọ́ Ọlọ́run solution kan tó pè ìgbálẹ̀ tẹ́ bá lè fi wọ́ láti iwájú Ṣínà Àkànní dé iwájú yín kò ní sí problem mọ́ kálukú ṣeré peaceful bá ní màá ṣe bólórí wọ́n ti tanná stage light sí ọ̀hún wọ́n ti tanná stage light sí ọ̀dọ̀ tòun náà tí gbogbo ẹ ti tàn mọ́ wọnú ara wọn bó la ṣe fẹ́ wá fi ìgbálẹ̀ wọ́ bẹ́ẹ̀ mú ni mo lé yóò possible mo bá gba ìgbálẹ̀ lọ́wọ́ bàbá ẹ sá make sure pé ìgbálẹ̀ yẹn kanlẹ̀ o déwájú stage yín mo bá gba ìgbálẹ̀ lọ́wọ́ bàbá ó dé LA primary school gba mọ̀dé school gba wọlé mo bá pe àwọn pákà tó ń páàkì níṣẹ́ fún wa ìwọ àti ìwọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo lẹ́bùn fún yín o máa fún yín ní 2020 naira máa fún yín ní 2020 naira kí ni ká ṣe mo ní ìwà gbá eléyìí létí tó bá ti gbá yẹn létí a wá sá ẹ mọ̀ pé classroom gbà yẹn school jákàndé láti inú kíláàsì kan bọ́ sí kan ó wọnú ara wọn lọ báyìí ni òun á lọ jáde níwájú Ṣínà tó bá ti wọnú kíláàsì yẹn á lọ jáde níwájú Ṣínà lọ tó bá ti jáde níwájú Ṣínà so ìwọ ń tiẹ̀ wàá mú gbálẹ̀ wàá máa fi gbá ilẹ̀ yìí bọ̀ iṣẹ́ mẹ́ta tí mo fẹ́ ràn yín mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn àdẹ́ fún gbogbo yín ní owó mi ti sọ̀rọ̀ délẹ̀ ó ju ìfọ́tí sí kejì ẹ̀mí kò ìyẹn wá dùn pé àṣẹ tí ìmọ̀ ibi tá lọ wọn ṣe tí fún wa ní part payment wọn tí ì ṣe kankan ó ti ń sáré gbà létí ìbínú yẹn ló fi lé lọ pé àìrọ òun ṣe ẹ̀kọ́ gbá tóun náà bóun ṣe ó wá jẹ́ kó dùn nígbà tí wọ́n sá dé iwájú Ṣínà Àkànní wọ́n bá bẹ̀rẹ̀ jà girigirigirigiri ṣe àpá àwọn náà fẹ́ ọmọ ajégúnlẹ̀ ẹgbẹ́ ṣe yín dé kìnnìkan ẹ fẹ́ da gboru kìnnìkan gbogbo àwọn ọmọ Ṣínà ṣe jáde nìyẹn wọ́n sàn protect ẹ̀wọ̀n kí wọ́n fẹ́ protect ara wọn yóò ṣe pọ̀ nìyẹn ẹ̀ńtà ni wọ́n fi gbálẹ̀ wọlé òun náà bá ń fi ìgbálẹ̀ wọlé ó bá fún mi pé àwọn ti parí iṣẹ́ àwọn bá fún wọn lówó wọn kí n má tàn yín sà Yorùbá ní oríṣiríṣi ni Yorùbá ní lọ́wọ́ ó bá mú nígbà tí wọ́n pe àwọn tí wọ́n bẹ̀rẹ̀ eré
ibi tó kọ́ bẹ̀rẹ̀ ni èmi ni wọ́n kọ́ lọ mú gbà tí mo sọ tí wọ́n sọ sókè wọ́n bá ráwọ̀ lákọ̀ọ́sẹ̀ mo lé mi kọ́ ni mọ́néjà o fún wọn lọ pè Ṣèyí ọ̀gá òun ni mọ́néjà wa ìyẹn náà tún dé again the same thing ló náà tún mú ni wàhálà dé o asakọ bẹ̀rẹ̀ sẹ́rí ariwo tó wà ní ó ju ariwo stadium lọ ìgbà tí lọ́ọ̀rí ọ̀tàn engine wọ́n ní ká àwọn alága sáwà bá wa gbogbo wọn wá sábà wà pé ká bẹ̀rẹ̀ tó bá di àwòdì jẹunkù fẹ́yẹ̀ lé ìran owó fó jẹunkù fáwòkó èmi á jẹunkù fọmọ mi ò ọmọ láṣọ ẹjọ́ torí Ọlọ́run ọba eré alẹ́ òní ò tí ìjà kọ rárá èmi àtakùnrin mi ìṣínà mi ewé ńlá ó sákì ó kìlọ̀ báyẹn sẹ́ni tóun náà máa gbé fọ́ìsì láti òkè ẹ mọ̀ pé òun wà ariwo tó kọ́ pa àpọ̀ní mi ìṣínà tó máa kọ́ dún lọ báyìí ariwo dàbí pé national stadium níbẹ̀ yẹn báriwo ṣe gbalẹ̀ nìyẹn ó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní táwọn síra wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí í búra wọn pé èmi àkànní mi ṣínà ọmọ mi ń bẹ lamẹ́ríkà ó ń ṣe gbá kíní kan ó ń ṣe kíní kan ẹni kí wọ́n ju ọmọ wọn ibi tó dùn lọ rí nìyẹn ọ̀rọ̀ yẹn dùn débi pé ọ̀nà kan ni pé jọ́dá tí ń ṣeré o àwọn òyìnbó ò fọ́ lọ́wọ́ wa rí o wàá tún lọ jẹ̀wá ẹ́ sí ọdún yẹn ni mo mọ̀ pé ṣínà lọ jẹ̀wá wàá tún lọ jẹ̀wá ẹ́ sí kíní kan àwọn fífi yẹn bá wa àwọn tó pè wá sábà bẹ́ẹ̀ ìkájọ nítorí Ọlọ́run eré ìjà kọ́lélé kìnìkan bá ní kí lọ́ọ̀dì ọkọ̀ kọrin 15 minutes kó náà kọ 15 minutes abakọ 15 minutes gbà kọ yẹn tán ó bá ku eré pé káwọn alága ọmọ ọjọ́ bọ̀ níbi tá a ti mọ̀ pé oògùn òṣìṣẹ́ nìyẹn o pé àfi ìgbálẹ̀ wọ ìgbálẹ̀ òde ọ̀dọ̀ wa wàláì ṣé nígbà táwọn alága ń jó bọ̀ wọ́n kàn dé ibi tí gbálẹ̀ yẹn dé exactly tí ọmọ yẹn fi gbálẹ̀ wọ dé ṣé mọ̀ yí pé iná stage ti tàn káàkiri tí wọ́n ń wo gbogbo everywhere lè mọ lẹ́gbàálẹ̀ bọ̀ báyìí nísìn bí yẹn ṣe dé iwájú tó ti kọjá iwájú ṣínà díẹ̀ yẹn ti nàró ẹ̀yìn ìgbálẹ̀ yẹn náà ti nàró sẹ́ríbi tí ìgbálẹ̀ yẹn nàró dé ibẹ̀ làwọn alága dúró sí wọ́n bá fowó pàdé ara wọn wọn ò bá wá sí ibi làgbò wàájì lọ́rí adé ẹ súnmọ́ bí ẹ̀yin lẹ́pẹ́ lọ́rí Lateef mi ọmọ alára wà láwọn òkú ń bẹ yẹn bí tẹ́tẹ́ náwó fúnra wọn ni ibi tó ń kálukú wọn gbà padà sí ṣé báyìí ni Ìlọrí bá ní àti rẹ̀rọ káàbá dẹ̀ ti tàlà rẹ̀rọ ẹ̀rọ báwo ẹ̀rọ tó ń lọ omi lára o máa ṣe dàrú nìyẹn náà bá abátàn ní irinṣẹ́ àwọn èèyàn fẹ́ kí sínú àkànní ó dúró mọ́ àwọn alága yẹn bá ṣe tán iṣẹ́ nìyẹn bá bẹ̀rẹ̀ sí ní sọ lura wọn lọ́n lura wọn at the end of the day kó wa ní ó fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ́jọ́ yẹn ó ní olórin kan ṣoṣo tí mo ní ó lè wá pẹ̀lú wa tó ráìdì wa lọ ó ní kan ṣoṣo àwọn náà wà láyé báyìí o Ṣàṣínà Àkànní wà láyé lẹ́yìn composition tá a ṣe yẹn Ìlọrí ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé bọ̀ọ̀dá ẹ̀ àìsàn wá lọ káṣínà mọ́nú ilé ẹ̀ wọn àríṣínà lé wọn gbé mọ̀mọ́ ẹ̀ kí wọ́n tó wá fi pé ìjà tí wọ́n parí ìjà tí àmì ló bá wọn parí ìjà wọn sọ mọ̀ pé àbúrò ni Ìlọrí jẹ́ sí ẹ̀ ṣé bábẹ́kúta ni wọ́n mọ̀ tó kò ló wọn mọ̀ gbá ló wọn mọ̀ kíní kan ló ní ẹ̀ ṣe parí ìjà yẹn gbà yẹn nìyẹn. gbogbo n tó bá ṣẹlẹ̀ Ọlọ́run ló ní ikú Ìlọrí bó ṣe wáyé torí níjọ́ tí à ń lọ sìn Ìlọrí ní Kirikiri tí wọ́n gbé Ìlọrí lọ sí inú Kirikiri area grant tí wọ́n ti lọ sìn Ìlọrí gbọ́dọ̀ sọ̀rọ̀ ọjọ́ yẹn wípé tó bá jẹ́ pé àwọn wádìí ọ̀rọ̀ tó bá jẹ́ wípé fámílì ìyàwó rẹ̀ ló pa ẹ máa retí ikú o níbi tó ń lágbára dé tó ń bá dé ọ̀dọ̀ yín òun máa yìnbọn fún yín lọ́kọ̀ọ̀kan àfi tó wọn bá gbókun yẹn dé báràkì lókun tó bá yẹ pé lára àwọn bá ń bọ iṣẹ́ ẹni wàhálà kò sí kankan tó máa kunu yín tó bá yẹ pé
lára àwọn onífújì Ajégúnlẹ̀ ni onífújì tí ó bá lọ lájégúnlẹ̀ ó pọ̀ o. According to nǹkan tí a gbọ́ torí mi ò bá wọn débẹ̀ wọ́n ní wọ́n ṣèwádìí pé wọ́n rán òun níṣẹ́ ni pé òun dúpẹ́ lọ́wọ́ ọmọ Ajégúnlẹ̀ o pé ká má rò kú òun sí ẹnì kankan kòkòrò tó ń jẹ ìgbà ìdí ìgbà náà ni ó wà so àròkù lọ́ọ̀rí sí ẹnì kankan lẹ́yìn ìgbà yẹn àgbọ̀n kankan mọ́ wọ́n wá jí mi lé ní nǹkan bíi 3 o'clock lóru ni wọ́n wá jí mi ngbà yẹn mo wà ní Ligali bus stop ibẹ̀ nílé ọ̀dọ̀ mi ngbà yẹn tí mò ń gbé tójú oorun ni wọ́n pè é tó wá dáhùn látojú oorun yẹn kódà ó yàgbẹ́ sára mo wà lára àwọn tí wọ́n gbé lọ sí hospital pátá hospital tí mo wò báyìí bó ṣe lajúlẹ̀ rè a sì ń fọwọ́ wọ ojú ẹ̀ wá báyìí tó la fi mọ̀ yí pé kòkòrò wọn ránṣẹ́ ni according to ká máa sọ jù báyẹn lọ. Nnamdi òtúká èmi ní gbogbo wọn fẹ́ kí n kọrin ṣé mo kí mo sọ fún yín pé bàbá tó bí mi onílù ni bàbá mi wá pè mí pé kò sí nǹkan tó ń jẹ́ reformers band tó lórin bá ti kó ti gbógun ẹ̀ lọ kí n má kọrin o. mo wá ní ọ̀rẹ́ kan gbà yẹn Mukaila lórúkọ ẹ̀ Miki Ilori là ń pè orúkọ Ilori la fi ń pè Miki Ilori la fi ń pè lẹ́yìn ìgbà tí so ẹ mọ̀ pé àwa boys a lè gba yàrá kan kéèyàn mẹ́ta ọmọ sunu yàrá kan so nígbà yẹn mo wá pè é ní so Miki báwo ni bá ní kò sí wàhálà òun á ṣe are you sure mo dẹ̀ ti tẹ̀lé Miki náà lọ lùlù bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta rí lẹ́yìn ìgbà tí Ilori wà láyé gan alára gba mo wá sọ fún un bá ní kò sí wàhálà bá ṣe ń ṣeré o bá ṣe ń ṣeré they accept wọ́n tún kóra wọn jọ bẹ́ẹ̀ nígbà yẹn bàbá mi ti sọ̀rọ̀ fún mi èmi ti yọwọ́ yọsẹ̀ but mi ò yọwọ́ pátápátá because most of the booking tó bá ń wá ìkí àmì ni wọ́n ń san owó sí gbà mí èmi máa sọ fún ọ pa níṣó báyìí yorùbá mi yẹn ní sìn torí ẹ sẹ́yìn pé ọlọ́run ló yọ mí lóyún táìmù kan torí wọ́n gba ṣóò kan wọn lọ ṣóò yẹn báwọn yẹn ṣe wá gbé mi lé nìyẹn ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tí mo mọ̀ ń bẹ̀ bàbá tó tí wọ́n wá pè mí gbé mi lé o wọ́n jẹ́ wọn fi nǹkan wọ́n jẹun o wọ́n jẹ́ wọn fọwọ́ lé ẹ lára o torí bàbá yẹn ti lérí pé irọ́ wọ́n gbowó ṣóò wọn lọ ṣóò èmi ti ń ṣe iṣẹ́ engineer gbà yẹn mo record àwọn eléré mo ti ń record eléré mo ti fi band yẹn lẹ̀ fún wọn but sẹ́mọ̀ spirit orin tó bá wà lára èèyàn kẹ́ẹ̀sùn kẹ́ẹ̀ gbọ́ ìlú láago kan òru tí ẹ̀ bá control ara yẹn fẹ́ dìde o torí spirit orin wà lára mi gbogbo time gbà yẹn so ọlọ́run sá yọ mí lórí ìyẹn ṣá àwọn bọ́ọ̀ yẹn náà ni wọ́n dọ́gbọ́n wọ́n dájàlẹ̀ lágbo yẹn wọ́n sáfi tì mí jáde kúrò ní ibẹ̀ yẹn mo sáfi escape winman ni ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ńgbà yẹn mo fi escape ẹ̀ it's a long story ni tútúká tó kọ́ túká ni àwọn boys wa wọ́n pè wá ńgbà yẹn pé wọ́n ní aláàjì ní ká wá aláàjì Kọ́lẹ́ntì Àyìnlá ní ká wá pé kìnnìkan because tó bá dá ara wálẹ̀ báyẹn pé ó máa ń fi ìyà jẹ ọmọ ẹ̀yìn nígbà tí èsì pé gbogbo wa nísìnyí àìfẹ́ níṣẹ́ ọwọ́ kankan tá à ń ṣe mọ́ torí ẹ̀wọ̀ mo sọ pé a ti ń lọ sí ṣòǹgbà yẹn owó ń wà irú iṣẹ́ wo lèlú ẹ̀ wá fẹ́ kọ́ mọ́ ńgbà yẹn bẹ́ẹ̀ education torí ẹ̀ ti ní nílí tù àti iṣẹ́ ọwọ́ torí ẹ̀ ti kọ́ because panel beating ni mo kọ́ kó tó di pé mo wá tún padà lọ di engineer gangan engineer tó ń record àwọn èèyàn ní studio so gbogbo time gbà yẹn tàṣàràn tí wọ́n bá lọ èmi ò ń tẹ̀lé wọn lọ ó ṣe nǹkan kan lọ́dún kan tó fẹ́ ṣe first record tiẹ̀ ìyẹn Miki Ilori tí mò ń sọ yìí èmi ò mọ̀ pé
ẹ̀ṣá kọ́lọ́n bá mi fọ̀run kó náà torí mo gbọ́ kó náà ti kú. Wọ́n dé recording studio ẹ̀rọ pé mi tí mo ń ṣe engineer mo mọ gbogbo àwọn recording engineer tí ó wà ń bẹ̀ Afromedia láti fẹ́ lọ ṣiṣẹ́ yẹn gbà yẹn bá ṣe wá dé studio yẹn ó ti sọ fáwọn boys pé kọ́ má jẹ́ kẹ́mi ó wọlé èmi ò dẹ́ mọ̀ wàláì tàláì mi ò mọ̀ ọ̀rọ̀ bá wọ́n wọ recording bá ń sọ báwọn engineer pé iṣẹ́ mi ni ò kìnìkan wàhálà wọn kò sí wàhálà kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu mo sáà ń ṣe gbogbo tí àwọn boys wá wọn lè mú mọ́ra mọ́ pé bó ṣe ń ṣe ni kó máa ṣe o bó lórí mo ní kí ló dé wọn ní kí n sáwọn wọ̀rí báwọn sọ fún mi tó bá yá aṣáṣe recording yẹn tán ní èrò dádúró àná mi ló ṣe promotion fún wọn gbà yẹn tó fẹ́ àbúrò mi gangan tí wọ́n bí tẹ̀lé mi ló promote wọn Ìlọrí ò ṣe rẹ́kọ̀dù ó yẹ kẹ́lẹ́ ò ti ṣe rẹ́kọ̀dù ó ṣàṣe rẹ́kọ̀dù yẹn bí ó sì ṣe ń gbà yẹn aṣáṣe rẹ́kọ̀dù ẹyọkan ṣá rẹ́kọ̀dù ẹyọkan náà tí ó ṣe nìyẹn. tí olórin kan bá wá rìkọ́dù ní stúdíò kan nísìn tó bá mú Yorùbá mi yé yín nísìn òkè tó bá ti mú yẹn stúdíò tí ẹ̀yẹn ó ti di ẹ jẹ́ á lọ sí stúdíò míì ó lójú ẹni tó mọ̀ nínú wọn àbí Yorùbá mi yé yín ó lójú ẹni tó mọ̀ mo bẹ̀rẹ̀ rìkọ́dì torí commercial gangan stúdíò tí mo ti bẹ̀rẹ̀ ṣe WNBPC tó wà ní Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ Nnamdi Kanu ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi tí mo gúlè lórí ojú record àgbà mi ò record olórin tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí àkíngba olórin bẹ́ẹ̀ lẹ́yìn pé ká fẹ́ ṣe jingle pé ẹjẹ́ akọ team music fún iṣẹ́ báyìí kan báyìí tí mo specialize lórí ni pé gbàtà tí ń ṣe léyìn náà ní sọ yẹ ká lè máa kó àwọn olórin pọ̀ mọ́ra wọn gbàtà sì kó olórin pọ̀ ni mo sábà ọ̀gá mi sọ̀rọ̀ kọ́lọ́mbà mi foríjì Alhaji Dao studio ni à ń pè studio yẹn lẹ́kọ̀ọ́ very popular studio so à ń rìkọ́dù Labaika ló kọ́ wá nígbà yẹn Ibrahim Labaika ayé Bandiri là ń rìkọ́dù ẹ̀ so ìgbà tí Ibrahim máa tún ṣe tó máa yí sí pé à ń lu sákàrà ń lu gángan another studio ni wọ́n ti lọ ṣiṣẹ́ iṣẹ́ tiwa yìí o tó ń kàn mọ́ ìrírí wọn pọ̀ lóríṣiríṣi olórin pẹ̀lú engineer ká mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí nǹkan kan náà jọ ní gbogbo wa àdúpẹ́ bet kò ń ṣe gbogbo wọn ni wọ́n mọ̀ ẹlòmíì mọ iye engineer ẹlòmíì tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Prince Ayilara olórin ìbílẹ̀ tó wà láwòrì kò ń fọ̀dọ̀ mi ṣeré studio tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà mo kún studio yẹn still náà ó dẹ̀ tún bá mi ṣe di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tí Prince Ayilara ọba rìkọ́dù nísìn ọ̀dọ̀ mi ló ń bọ̀ ó wá jẹ́ kí gbogbo àwọn olórin tó jẹ́ bí orin ìbílẹ̀ tí wọ́n kọ yẹn kí wọ́n wá yí ṣùgbọ́n mi ká analog la fi kọ́ṣẹ́ kò ń ṣe digital but àti dúpẹ́ ńgbà tí gbogbo ẹ̀ tún ṣe báyìí nísìn irú ojú iná wọ́n ní kọ̀ǹpútà táwọn owó pọ̀ jù gbà yẹn nítorí náìtì mi pọ̀ jù 2025 tí ojú ìrí báyìí tí a rò pé nǹkan kékeré ni kákan máa fọ́ yín ojú ní nǹkan kìnìkan ní gbàdá hospital pé kí ni mò ń ṣe irúṣẹ́ wo mò ń ṣe sound engineer ni mi but kọ̀ǹpútà mo máa ń jókòó sí jù ní so n tó fà náà nìyẹn sẹ́rí gbogbo ìgbà tí mo fi ń ṣiṣẹ́ yìí mo ti fi line Fuji lẹ̀ pé à ń tẹ̀ lólórin àbí nǹkan kan àwọn tó bá Ìlọrí ló gbàǹgbà yẹn wọ́n ti dínkù ẹlòmíì ò mọ àwọn brought up kéékèèké ló kù mo dìídì sọ fún àwọn ọ̀rẹ́ mi gangan tí wọ́n dìde pé àwọn fẹ́ gbé ìgbà ìrànlọ́wọ́ dìde ẹ má gba bára nítorí ojú mi ò fojú mi gba bára wọn Yorùbá kì í ṣe pé mo ní lọ́wọ́ ibi ò pa mí mi ò yó bet ẹ má gba bára nítorí ojú mi Ọlọ́run ló ní kó rí báyìí ó sì mọ reason tó fi ṣe báyìí mi ò rò pé mo lọ bá onífújì kan pé mo nídìí ìrànlọ́wọ́ àmì pé ojú mi rí báyìí.
ìyàtọ̀ ti wà rẹpẹtẹ láyé ìgbà yẹn kọ́lọ́hún kó fọrùn kẹ́ Alhaji Sikiru Ayinde Barrister ó wá ṣeré kan ní Badia wọ́n wá sọ fún wa ká tó kùn lé pé ẹ má jẹ́ fọwọ́ lé yín lórí o ẹ má jẹ́ òṣègbè ẹ má jẹ́ òṣàwò èmi dẹ̀ sọ fún lọ́ọ̀rì mo ní má dá wọn lóhùn má dá wọn lóhùn bá a ṣe dé agbo yẹn ń jọ yẹn tí Ìlọrí dé agbo yẹn tí Barrister rí Ìlọrí ló kọ́ bẹ̀rẹ̀ sí ní kí ẹ rò pé bóyá olórin kan tó àwa gan rè tara pé sáwa náà ni alápọ̀nlé tó báyìí torí gbogbo èrò tó bá rè bá a díyà dídí tìgbà tìgbà ẹ tọ́jú ọmọ mi Ìlọrí alára pé Ìlọrí Lateef mi mo máa ń gbádùn ẹ nìkan bó ṣe kí Ìlọrí àwa gan rí wípé àpọ́nlé wà fún wa nígbà yẹn ẹ rí eré fújì gbà yẹn ogun ni o èmi tí mo jẹ́ mọ́níjà gan gbà yẹn gan lára tí mo sọ fún yín pé ìrìn wa bá a ṣe ń rìn níwọ̀n bá tá à ń rìn gbà yẹn ọ̀tọ̀ lè tá a fi wẹ̀ ọ̀tọ̀ lè tá a fi sọ́wọ́ torí gbogbo owó báǹdì pátápátá tá a bá ta ẹni àmọ́ tó bá wù ká tà lórí stage ọwọ́ mi ló máa ń wà tó bá ti ń kàkó nu orí àpótí ọwọ́ mi ni tó bá ti ń kókó lórí àpótí ọwọ́ mi ni toró ní confidence bíi pé kò sí nǹkan kan tó lè ṣe ẹ́ kò sí nǹkan kan tó lè ṣe mí ogun ni ọmọ jẹ́ number one tó bá dórí stage ẹ wo Bólórí Fatai ẹ wo Fatai Àyìnlá ẹ wo Yọ̀mí tó ń lò fún Wàsíù Àyìndé yẹn ẹ̀yìn wa ni ó ti kúrò ẹ wo Yọ̀mí ẹ wo gbá gbogbo wọn ló ti bímọ Ìlọrí ó máa ń jẹ́ lọ́kàn then record number 2 àkáwà náà ṣe rẹ́kọ̀dù kan ká ṣe fi torí àìmọye rìázà tá a sọ pé báyìí láti fẹ́ kọ́ bá tó ti yá àtúnfàwé yẹn yá nù mọ̀jẹ̀ àtúnmú yìí mọ̀jẹ̀ ó jẹ́ lọ́kàn nǹkan méjèèjì yẹn jẹ́ lọ́kàn rẹ́kọ̀dù àtọmọ ọmọ yẹn number 1 ní máìlì ẹ̀. It's a sad story tí n bá tún rántí ọ̀rọ̀ Ìlọrí ó dẹ̀ máa ń pa mí lẹ́kún gbogbo gbà torí pé kí ni mi ò lò wí pé àwa gan yẹ ká wà ní level tá a wà báyìí lẹ́tà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ ẹni tí kinní kan tó jẹ mí lógún nínú ọ̀rọ̀ láti Ìlọrí ńgbà yẹn ni wípé ó fẹ́ mọ ìṣòro tiẹ̀ yẹn ó fẹ́ gbé dé ó fẹ́ fi fún ti tiẹ̀ láńlọ́ọ̀dù lé mi nínú ilé ọ̀rọ̀ irọ́ o bóyá tó bá ti dé stage lọ́la o owó ilé ẹni kakọyọ o mo bímọ o torí pé mi tí ì bí yẹn kò ní fi wùwà ẹ jẹ́ owó ọmọ fún lágbájá o ẹ ṣe gbá fún o kíní kan olórí tẹ́ bá ti dé stage o owó lágbájá ni ká ẹ kọ́ yọ o kíní kan bá ti tà lórí stage ó jẹ́ nìkan tó jẹ́ pé aláàánú èèyàn kan ni I miss him a lot kí Ọlọ́run aláàánú jùlọ kó bá mi fi ọ̀run kẹ́ a ṣe remembrance 32 years remembrance ẹ̀ láìpẹ́ ó ti tó bí ọdún kejì sí kẹta nísìn la ṣe remembrance ẹ̀ ní Ajégúnlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Saheed Òṣùpá gbogbo àwọn náírà lọ́wọ́ mi o gbogbo àwọn náírà lọ́wọ́ wa o kì í ṣe àwa band boys la organize ẹ o ọmọ mi kan wà tí wọ́n ń pè ní MOJ so òun ló sọ fún mi pé bọ̀dá ẹ jẹ́ ká remember Ìlọrí anáwó nínú signal barrack láti ṣe remembrance ẹ Òṣùpá wá tí n bá sọ fún yín wípé kì í ṣe torí owó la fi ṣe pé àríwọ̀ náírà donation báyìí bẹ́ẹ̀ tí inú wa dùn kúrò mẹ́ pé àwọn èèyàn sì remember pé Ìlọrí sí wù èèyàn kan wà tó ń jẹ́ lọ́rí àrítọ́nà èrò so ìyẹn lákan pé remember pé tá a bá rí pé àríṣe bá a ṣe fẹ́ ṣe yẹn gbà yẹn
a fẹ́ tún lọ sí bẹ̀rẹ̀ grande pé ká tún bẹ̀rẹ̀ à ń lọ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ká lọ sí bẹ̀rẹ̀ grande yẹn ká tún ṣe ká ṣe bó ṣe yẹ kó tún rí again yorùbá mi ká tún ṣe again jù bẹ́ẹ̀ lọ asáhùn wò pé nǹkan tá a lè ṣe ìyàwó ẹ̀ náà wá Sadiya náà wá dúpẹ́ lọ́wọ́ láti Saheed Òṣùpá torí ó try enjoy yẹn fún wa torí ó ṣeré títí. Ìlọrí òun fi yàn sínú báyẹn lẹ́yìn ìgbà yẹn tán àti tó ti sọ̀rọ̀ yẹn ó ti tán nú ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní júbà padà kì í ṣe pé jà pé kẹ mọ́mọ́ pé ń bá mi jà kẹ́yìn mọ́mọ́ pé yìí ń bá mi jà nísìn who is me yorùbá mi yé yín nísìn bẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé àwọn èèyàn kan náà ni wọ́n máa ń gbé èèyàn kọlù ra èèyàn àwọn kan ni wọ́n fẹ́ gbé wa kọlù aláàjì ńgbà yẹn nǹkan tí fáǹsì ó dálẹ̀ kékeré kọ́nú olórin fáǹsì olórin ló ń dá ètò pọ̀ jù nínú ẹ̀ tó bá lóhùn nígbà ìwọ náà mọ́ gbà fún o kíníkan pẹ̀t ìmọ̀ wọn ara ẹni so àti sọ̀kọ́m kó tó di pé. (08028759375)